ọlọ́dún ní mọ́dún lọ́dún bọ́dún bá dé pèrègùn àwọn àwọ̀ tuntun wálé ayé. Abdulwasiu Adéníyà kan mú gbéra ńlẹ̀ mọ́ ọ̀dà gọ́jọ́gọ́jọ́dún ẹ̀ lóde. Ó pọ̀ ọdún sí ikú àṣeyẹ tó ní tó bá nílé ayé. Bóyá ẹ̀ bá ń bẹ́tẹ̀ ẹ̀ bá ń já màmí kan rárá. Olólùfẹ́ rẹ̀, ayọ̀ rẹ̀, ìdùnnú rẹ̀, alájọmọ táwọn ń wá. Ọmọdọ́lápọ̀ Àbíkẹ́ Adé ló ní mọ̀ kí ó ní mọ̀ kí yọ ó ní òní ní sọjọ́ ìbí rẹ̀ kórìjọ ó pẹ́ láyé. Olórí nìyàn ó ní dèrò ẹ̀yìn, iwájú iwájú lọ́pẹ́ ibi tí ń ré sí. Ó ní rèlẹ̀ òsì ìmọ̀gà ni atúndò wá nítún ọ̀dá lágbẹ̀dẹ̀ ọ̀rọ̀ nítún ọ̀rọ̀. Àkànmú ọmọ Matanmi ò tanra mi nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ni. Èèyàn tó bá tanra rẹ̀ ó dárin náà kó. Ọmọ bó bá bá jẹ́ wó bọ̀ bá jẹ́ bó bá tún ṣe kí n bọ̀ tún ṣe. Ọmọ arẹ́rìn pàdé ìjà lọ́nà. Osogbo Oroki ọmọ asálàsáyé onílẹ̀ òbí lu aró dẹ́dẹ́ bí òkun. Ọmọ rẹ̀ ò pẹ̀tà rẹpẹtẹ mọ̀ sí gbàrà. Ìlú tó gbónílé tó gbà àjèjì. Ọmọ yèyá tẹ́wọ́gbẹ́já níyùn lábẹ́ ẹlẹ́yẹlé aró. Olóde ẹ̀gà ṣùṣù ní yàrá. Ewúrẹ́ ìràngún tí ń jẹ lẹ́sẹ̀ gbàgede ní ti jẹ àgùntàn ìràngún tí ń jẹ lẹ́sẹ̀ yàrá. Àkùkọ gàgàrà tó re orí ọ̀pẹ lọ rí elétéńté níbi tí wọ́n ti ń pé kalára tán. Abdulwasiu Adéníyà kan mú Badmus owó ọdún ó wá ní fọdún eléyìí ṣàṣemọ ìgbà rẹ títí nínú ayé. Adániwáyé oníjó kan túnidó wá ní tún ọ̀dá lágbẹ̀dẹ̀ ọ̀run onítún ọ̀rọ̀. Ó ní tètè gun orojú àlà lára rẹ̀ lílọ bíbọ̀ rẹ̀ wá ní bọ́ọ̀mù aráyé nínú. Iṣẹ́ ọwọ́ rẹ̀ ò ní di iṣẹ́ mọ́ ọ lọ́wọ́. Ó ní mọ́sàrè ọmọ, ó ní mọ́sàrè aya rẹ̀ ò ní dáyà láyé, ọmọ rẹ̀ ò ní dọmọ ọlọ́mọ, ilé rẹ̀ ò ní dilé onílé, ilé onílé ọ̀nà onínà wà gbangba ta ò ní gbà ó ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Àkànmú òkú ọdún òkú àṣeyẹ tó ní tó bá nílé ayé ò wá nírántí ọjọ́ níbùsẹ̀kùn ọdún eléyìí ò ní jáṣe mọ́. À ń ṣe ìṣà ọmọ ọdún ayọ̀ wọ́dúdú ní ló mọ̀ ṣe kó gbó bí olúgbógbó ti gbó. Àkànmú kó gbó bí olúgbógbó ti gbó. Ó gbó bí àwọn agbákàgbà kan wọ́n gbó títí wọ́n fọmọ owó sódìdé òun gbó títí owó dòkínní. Ó gbójú ra àwọn bàbá tó bí ọlọ́mọ láṣẹ ìṣà ọmọ ọdún ayọ̀ ọdún dùnú ló mọ̀ ṣe happy birthday to you.